tẹ́ ẹ bá ní kàlẹ́ndà ń bẹ̀ yẹn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ máa lọ sórí social media báyìí ẹ máa lọ sórí péèjì ìkànnì yìí Prince 89.7 FM ẹ máa lọ sórí péèjì Òru Mẹ́ni Ọ̀wọ̀ TV báyìí ẹ máa rí bàbá Ọlọ́fà àná níbẹ̀ èmi àti bàbá Ọlọ́fà àná ẹ̀rì tá a jọ ń fi ẹsẹ̀ rajó nígbà tí wọ́n wá sí orí ètò mi Gbẹ̀du Plus lọ́jọ́ yẹn bàbá wá ní ọjọ́ 21 nínú oṣù kẹta ọdún 2021 mo feature bàbá ìyẹn lórí ètò mi nígbà náà March 21st 2021 olóyè Adedeji Aderemi Olofa iná bàbá ò sí láyé mọ́ mo wá sọ gbólóhùn kan fún bọ̀bọ̀ bíi lánàá alájẹ kalẹ́ o mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ yín lórí ètò alájẹ bọ̀bọ̀ bíi ẹ máa lọ sórí social media báyìí kábíyèsí rẹ̀ Elédùmarè bàbá ló ń jólẹ̀ ń wòye o kí ló ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìwọ tó ń gbọ́ mi tó ń wò mí máa lọ sórí social media Prince 89.7 FM lọ́wọ́ bàbá Ọlọ́fà nọ́mbẹ̀ gbọ́ mi dáadáa mo wá sọ gbólóhùn kan fún bàbá mo ní bọ̀bọ̀ bì mo ní wàláì tàláì súnmọ́ bí láìlẹ́díláì láhìláhàwà mo ní ìran Yorùbá wọ́n sọ ẹnìkan nu o wọ́n ní wàláì bẹ́ẹ̀ ni ó ṣe nínú Prince bàbá Ọlọ́fà àná ní 80s bàbá Ọlọ́fà náà máa ń ṣe ètò kan nígbà yẹn wọ́n máa ń ṣe eré kan nígbà yẹn ní BCOS nígbà náà lọ́hùn-ún wọ́n pè ní Kogun Májàlú tá a bá sọ nípa Yorùbá nípa òwe nípa àgbékalẹ̀ pẹ̀lú ohun tó rẹ̀ dòdò àwọn àfiwé àkànlò èdè tó lágbára púpọ̀ ṣáà lè rẹ́ ní bí bàbá Ọlọ́fà àná ṣá. mo wá béèrè lọ wọn lórí ẹsẹ̀kẹsẹ̀ mo ní ẹdún náà ṣé bàbá Ọlọ́fà àná ǹjẹ́ wọ́n ṣe ìwé kankan jáde tó ní í ṣe pẹ̀lú Yorùbá wọ́n ní kò dájú mo ní káì bàbá Ọlọ́fà àná kábíyèsí rẹ̀ Elédùmarè. máa gbọ́ lókè pẹ̀ láyé òkú sunkún òkú ni o. bírẹ̀ léèrè mi wà láyé rẹ ṣé òun pààyàn lẹ́kún ni àbó òun pààyàn lẹ́rìn. wíwà láàyè rẹ bíra rẹ léèrè ògbólógbò 2024 ló wà yìí sóun dayé láàmú ni àbó òun mú ìrọ̀rùn bánú ayé tó wà yìí. kábíyèsí bàbá Ọlọ́fà náà lẹ́ ń wò yẹn o bàbá ti lọ. olóyè Adedeji Aderemi nígbà dòjé bá sì kàn ǹjẹ́ alákọ̀ọ́lẹ̀ ṣá ò tí ì dájú pé bàbá yìí ṣèwé kan tó kúrò láyé. Ọlọ́run ti wí. àdúrà mi lélẹ̀ ọ̀nà ó jẹ́ kí ọdún jìnnà síra wọn. àdúrà mi lélẹ̀ gbogbo ọmọ ẹbí àtàrà tán fi sílẹ̀. kí gbogbo ẹni tó ń jọyìn kí gbogbo ẹni tó ń jàdó máa bọ̀ o. Ọlọ́run aṣẹ̀dá ò ní gbàgbé wọn. bàbá náà wá lílé wọn ti padà sọ́dọ̀ Ọlọ́run aṣẹ̀dá. Ọlọ́run aṣẹ̀dá yóò gbàbọ̀ bàbá pẹ̀lú agbára Ọlọ́run. èmi máa ń sọ gbólóhùn kan lókè ìpẹ́láyé tó bá di ní ọjọ́ ọ̀dájọ́ tí Ọlọ́run bá ní kó wá rojọ́. Ọlọ́run aṣẹ̀dá fẹ́ fi ẹnìyẹn ṣẹ̀sìn ni.
àfi kí ọlọ́run aṣẹ̀dá kó lo gbólóhùn tó wà nínú bíbélì mímọ́ yẹn wípé àánú ń ṣògo lórí ìdájọ́. ẹ mọ̀ bá a lọ sórí social media báyìí àwọn èèyàn ti wà ń bẹ̀ bàbá lẹ́ ń wò yẹn o fídíò ẹ̀ máa gbé kú bẹ́ẹ̀ sìn máa ṣe bàbá dáadáa. lórúkọ aláṣẹ ìgbìmọ̀ olùdarí lórúkọ ìkànnì yìí Prince 89.7 FM. a kí gbogbo bẹ̀rẹ̀ látòrí torí ọmọ ẹdẹ ni bàbá a bẹ̀rẹ̀ látòrí kábíyèsí láàfin lẹ́dẹ̀ gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun pátá gbogbo ọmọ Yorùbá pátá material bàbá yà sẹ̀tì bàbá wà ṣe. lórúkọ ìkànnì yìí lórúkọ ìgbìmọ̀ aláṣẹ ìgbìmọ̀ olùdarí lórúkọ Prince 89.7 FM akí ara wa kó ara fẹ́ra kọ.